Ẹ̀yin ènìyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ńkọ́? Gist tèmi bá ṣe gbọ́ o, wọ́n ní pé Tobi pé ó ní pé òun ò ní kó nu palace o, pé palace ló máa bímọ sí nítorí wípé òun lóyún. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. Ṣé dáadáa ni mo bá yín? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ celebrity gist, royal gist, mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí bá ti subscribe o. Òkè lọ́lá yín máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé ẹ mọ̀ pé a ti sọ fún yín tẹ́lẹ̀ wípé Dr. Elizabeth àti Tobi àti olórí Tèmítọ́pẹ́ wọ́n ń support kábíyèsí. Suddenly la gbọ́ pé Tobi ní pé òun ò ní jáde nínú palace o, inú palace ló máa bímọ sí. Ṣé ló dàbí ìgbà tó yẹ pé èèyàn kan ló wà lẹ́yìn ọ̀rọ̀ yìí tó ń kọ́ Tobi? Ṣó ti yé yín? Because a ti settle ọ̀rọ̀ yìí. Tobi ti gbà, ó ti ra lé gan. So ṣàdédé ló dẹ̀ gbé ìwà yọ tó lóun ò ní jáde nínú palace. Ó ya everybody lẹ́nu pé Tobi lè ṣerú nǹkan báyìí. Bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí ti ń kẹ́ Tobi tó jẹ́ pé wọ́n ṣe dáadáa sí i nítorí pé ó ti ra lé, ó dẹ̀ lóun máa kó lọ sílé òun. But ṣàdédé ló change pé nítorí pé òun fẹ́ bímọ kí Queen Naomi kó wà láwọn láti bímọ sínú palace, pé òun ò fẹ́ lọ bímọ síta. Ẹ̀yin èèyàn lé àbẹ́ẹ̀rí pé èyí tún lágbára. Kábíyèsí gbìyànjú lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní ẹni tí ò bá lọ ra lé kó return bride pẹ̀lẹ́dà wọn, wípé àbí kó lọ rent ilé síta, wípé ẹni tí ò bá fẹ́ kúrò nínú palace àwọn kó lọ rent ilé síta àbí kí wọ́n return bride pẹ̀lẹ́dà wọn. Orí ọ̀rọ̀ yìí ni kábíyèsí dúró lé lórí. Kábíyèsí ti sọ̀rọ̀ ìtùnú sí wọn tẹ́lẹ̀ pé ìyẹn ò mean pé tán bá lọ ra lé síta àwọn máa gbàgbé wọn. Àwọn sì máa ṣojúṣe sí wọn gẹ́gẹ́ bí ọkọ. Gbogbo àwọn activity tó ń ṣe wọ́n sì máa lọ. Wípé àwọn ò ní pé àwọn divorce wọn. Wípé kàn ṣe nǹkan táwọn fẹ́ ni. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní bàbá onífá ti sọ pé kí wọ́n separate àwọn olórí yìí, wípé ìkan nínú wọn máa ṣe jàǹbá fúnra wọn. Torí ẹ̀ ní kábíyèsí fi mú ní òkúkúdùn wípé kí wọ́n lọ ra lé, kí oníkálukú dúró sí ààyè ẹ̀, wípé àwọn ò fẹ́ kí wọ́n wà lójú kan. In fact gan, kábíyèsí tó sọ pé àwọn fẹ́ kí ilé wọn kó jìnnà sí palace gangan. Torí ìgbà kan la gbọ́ pé olórí Rónkẹ́ ó ra lé sẹ́gbẹ̀ẹ́ palace tó jẹ́ pé fẹ́ǹsì ló pín palace àti ilé yẹn, tí kábíyèsí ní láyéláyé kò lè ṣẹlẹ̀. So kábíyèsí wọ́n ti try. Ẹni tó bá ní kábíyèsí ò try, in fact ẹni èèyàn burúkú ni. Kábíyèsí try lórí ọ̀rọ̀ yìí. Kábíyèsí ní àwọn kì í ṣe pé bóyá àwọn ń fi ọ̀rọ̀ wọn ṣeré, pé ṣùgbọ́n àwọn ò fẹ́ kí wọ́n máa lo agídí. Ẹ mọ̀ pé agídí kò mú nǹkan kan wá ju wàhálà lọ. Agídí dẹ̀ máa ń kó báyàn ni, ẹ̀yin èèyàn lé. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan ti wà òkè tẹ́lẹ̀? Tobi ti ra lé, kábíyèsí ti ń show ẹ̀ ní love. Ṣàdédé ni Tobi gbé yọ o. Ló lóun ò ní kó nu palace o, inú palace ló ń fẹ́ bímọ sí o. Wọ́n tiẹ̀ ló lọ bá Queen Naomi ni, tó ń bẹ Queen Naomi pé kí Queen Naomi jọ kó jẹ́ kó ń bímọ òun sínú palace tó ń bá bímọ tán. Queen Naomi dẹ̀ sọ fún un. Wọ́n láwọn kọ́ làwọn ní palace. Wọ́n ní nǹkan tí kábíyèsí bá sọ ó ní kàn ṣe. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o. So ṣàdédé bí Tobi ṣe gbé yọ nìyẹn o, tó ní tí òun ò bá bímọ òun ò lè kó nínú palace. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yẹn, wọ́n nínú bí kábíyèsí gan. Wípé ta ló fún un ní àṣẹ láti máa sọ nǹkan tó sọ yẹn. Wípé ṣé ó fẹ́ máa tọ̀nù àṣẹ àwọn padà ni. Wípé kí ni wọ́n tiẹ̀ ń fira wọn pè náà. Wọ́n nínú bí kábíyèsí gan o. Wọ́n ní inú bí kábíyèsí gan pé kí ni Tobi mí báyìí pé òun ò fẹ́ kó nu palace. Wípé ṣé ó fẹ́ máa pa àṣẹ fún àwọn ni àbí ó fẹ́ máa control àwọn. Wípé kí ló fi òpó jẹ́. Wọ́n nínú bí kábíyèsí o. Wọ́n ní kábíyèsí ní gbogbo àwọn tí ń mú forward wá fẹ́ máa da ọ̀rọ̀ rú.
pípé ṣé tí ò bá bí ọmọ sínú palace ṣé nǹkan kan máa ṣẹlẹ̀ ni. ó ṣe rí i pé kábíyèsí wọ́n ń ṣe dáadáa sí i ló gbọ́wọ́ yọ. kábíyèsí ní gbogbo ẹni tó bá wù tó ń kọ́ Tóbi pé wọ́n kàn fẹ́ tì sí wàhálà ni pé wọ́n kàn fẹ́ tì sí ìjọ̀gbọ̀n ni wípé wọn ò kọ́ dáadáa rárá wípé ìgbà tí ọ̀rọ̀ ti fẹ́ yanjú ni Tóbi tún gbé wàhálà dé pé òun ò ní kó nu palace wípé ta ló sọ bẹ́ẹ̀ fún. wọ́n ní question tí kábíyèsí bí wọ́n ní kò lè dáhùn wọ́n ní ṣe ni omi ń jábọ́ lójú ẹ̀ báyìí wọ́n ní Dr. Elizabeth sọ fún yín pé ṣó mọ̀ pé àwọn ti sọ fún tẹ́lẹ̀ kó tó di pé ó fẹ́ bẹ̀rẹ̀ wàhálà fún rẹ̀ wípé kí ló dé tó fẹ́ kó wàhálà sí rẹ̀ lọ́rùn wípé ọ̀rọ̀ tó ti parí ọ̀rọ̀ tó ti sí o ti ra lé lẹ́yìn ìgbà tó ra lé pé òkè ilé tó rà kí ló fẹ́ fi ṣe o kò fẹ́ ti pa ni. wọ́n ní kì í ṣe nǹkan kékeré ẹ̀yìn èèyàn gist tá a gbọ́ ni o ta ní ká mú wá fún yín. kábíyèsí ti sọ fún gbogbo yín wọ́n ní ẹ lọ ra lé àwọn asanwó ilé àwọn ò fẹ́ kéèyàn kọ́kọ́ dúró sínú palace because ó ti wà congested already wàhálà competition ìdààmúlẹ̀ mú wá nu palace yẹn oríṣiríṣi náà ń rí oògùn everywhere wọ́n dẹ̀ ní kí gbogbo yín lọ ra lé síta ó ti ra lé so why tí wọ́n wá fẹ́ wá máa fa wàhálà lẹ́sẹ̀ ẹ̀yìn èèyàn lé gist tá a gbọ́ ní ìta ní ká mú wá fún yín ọlọ́run elédùmarè á wà pẹ̀lú yín o bí mo ṣe sọ àlẹ́jì ni o mi ò bá kábíyèsí gbénu palace o ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi òkè òkè lọ́lá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.